Ọlọ́run alààyè ní a kí wa káàbọ̀ sí ètò ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi kọkànlá lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkòrí tí a ti ń gbéyẹ̀wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Ẹ̀ka àkòrí tí a wà ní àkókò yìí ni àwọn ìlànà fún ṣíṣe àgbéyìnde ìdílé oníwà bí Ọlọ́run apá kẹrin. Orí ọ̀rọ̀ wa tòní ni gbígbàdúrà gẹ́gẹ́ bí ìdílé. A ní àwọn ibi kíkà tó pọ̀ tí ó ń ṣàlàyé bí àdúrà ṣe pàtàkì tó fún onígbàgbọ́ àti fún ìdílé ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n a ní iṣẹ́ pàtàkì kan tí gbígbàdúrà papọ̀ ìdílé ṣe nínú ìgbé ayé ọkùnrin kan tí a ń pè ní Pétérù nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 12 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 16. Òun la fẹ́ máa wò lónìí láti jẹ́ rí pé a rí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ń sọ nípa gbígbàdúrà papọ̀ gẹ́gẹ́ bí ìdílé. Ṣùgbọ́n ṣáájú ohun gbogbo, mo kí àwọn àlejò mi pàtàkì káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí. Ní apá ọ̀tún mi bí mo ní kan nínú àwọn bàbá wa, the Reverend Canon J.A. Atibioke láti St. Luke's Church, Ìbàrà, Orílẹ̀, Ẹnumí Àgbò. Bàbá, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ní apá àlàáfíà mi bí mo ní Mrs. Oníyìídé T.O. láti Anglican Church, Bọ́ṣẹ̀rọ̀. Màmá, ẹ káàbọ̀ sórí ètò yìí. Nítorí náà, bí a ti ń wo ohun tí èròǹgbà wa jẹ́ ní ọ̀sẹ̀ yìí, náà ni a ó máa ka ibi kíkà wa láti kọ́ni ní pàtàkì àti àtúbọ̀tán gbígbàdúrà papọ̀ gẹ́gẹ́ bí ìdílé Kristẹni. Bàbá wa Atibioke, ẹ bá wa wo Ìṣe àwọn Àpọ́stélì yẹn orí 12 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 16. Ní àkókò ìgbà náà ni Hẹ́rọ́dù ọba sì na ọwọ́ rẹ̀ láti pọ́n àwọn kan lójú nínú ìjọ. Ó sì fi idà pa Jákọ́bù arákùnrin Jòhánù. Nígbà tí ó sì rí pé ó dùn mọ́ àwọn Júù, ó na ọwọ́ mú Pétérù pẹ̀lú. Ó sì jẹ́ ìgbà ọjọ́ àìwúkàrà. Nígbà tí ó sì mú un, ó fi sínú túbú. Ó fi lé ẹ̀ṣọ́ 4 àwọn ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ́. Ó ń rò láti mú un jáde fún àwọn ènìyàn wá lẹ́yìn ìrékọjá. Nítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Nígbà tí Hẹ́rọ́dù ìbá sì mú un jáde ní òru náà, Pétérù sùn ní àárín àwọn ọmọ ogun méjì. A fi ẹ̀wọ̀n méjì dè é, ẹ̀ṣọ́ sì wà ní ẹnu ọ̀nà. Wọ́n ń ṣọ́ túbú náà. Sì wò ó, áńgẹ́lì Olúwa dúró tì í, ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú. Nígbà tí ó sì lu Pétérù pẹ́pẹ́ ní ẹ̀gbẹ́, ó jí i. Ó ní, dìde kánkán, ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀. Áńgẹ́lì náà sì wí fún un pé, dí àmùrè, kí o sì so sálúbàtà rẹ. Ó sì ṣe bẹ́ẹ̀. Ó sì wí fún un pé, dá aṣọ rẹ bóra, kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Òun sì jáde, ó ń tọ̀ ọ́ lẹ́yìn. Kò sì mọ̀ pé òtítọ́ ni ohun náà ṣe láti ọwọ́ áńgẹ́lì náà wá, ṣùgbọ́n ó ṣe bí òun wà ní ojúran. Nígbà tí wọ́n kọjá ìṣọ́ kìíní àti èkejì, wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn irin tí ó lọ sí ìlú, tí ó sì fúnra rẹ̀ ṣí sílẹ̀ fún wọn. Nígbà tí wọ́n sì jáde, wọ́n lọ títí ní ọ̀nà ìgboro kan. Lójú kan náà, áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ. Nígbà tí ojú Pétérù sì wálẹ̀, ó ní, nígbà yìí ni mo tó mọ̀ nítòótọ́ pé Olúwa rán áńgẹ́lì rẹ̀, ó sì gbà mí ní ọwọ́ Hẹ́rọ́dù àti gbogbo ìrètí àwọn Júù. Nígbà tí ó sì rò ó, ó lọ sí ilé Màríà ìyá Jòhánù tí àpèlé rẹ̀ ń jẹ́ Máàkù, níbi tí àwọn ènìyàn púpọ̀ péjọ sí tí wọ́n ń gbàdúrà. Ó sì ti kan ilẹ̀kùn ẹnu ọ̀nà, ọmọbìnrin kan tí a ń pè ní Ródà, ó wá dáhùn. Nígbà tí ó sì ti mọ ohùn Pétérù, kò ṣí ilẹ̀kùn fún ayọ̀, ṣùgbọ́n ó súré wọlé. Ó sì sọ pé, Pétérù dúró ní ẹnu ọ̀nà. Wọ́n sì wí fún un pé, ìwọ ń ṣiwèrè. Ṣùgbọ́n ó tẹnu mọ́ gidigidi pé, bẹ́ẹ̀ ni sẹ́. Wọ́n sì wí pé áńgẹ́lì rẹ̀ ni. Ṣùgbọ́n Pétérù kàn kù síbẹ̀. Nígbà tí wọ́n sì ṣí ilẹ̀kùn, wọ́n rí i, ẹnu sì yà wọ́n. Ẹ ṣé bàbá wa. Ìfáàrà wa, àwọn òbí gbọ́dọ̀ máa gbàdúrà papọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya pẹ̀lú àwọn ọmọ wọn. Pàtàkì pẹpẹ ìdílé kò ṣeé fi ojú fò dá. Àti wípé òtítọ́ tí ó wà níbẹ̀ ni wípé tọkọtaya tí ní láti máa gbàdúrà papọ̀ kí wọ́n tó mọ ara wọn gẹ́gẹ́ bí ẹ̀yà ara ìgbéyàwó tí ó péye. A rí nínú ìwé Sámúẹ́lì kínní orí 1 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 11 bí a ti kọ́ níbẹ̀ wípé Ẹlikánà àti Hánà aya rẹ̀ a máa jùmọ̀ lọ sí Ṣílò lọ́dọọdún láti ṣèrúbọ. Nígbà tí wọ́n bá bímọ, wọ́n á mú àwọn ọmọ náà wọ inú
agbègbè tí ó tọ́. Kò yẹ kí a bímọ sínú agbègbè tí àdúrà ìdílé ti jẹ́ èèwọ̀. Ìgbé ayé ìdílé tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú Ọlọ́run kì í ṣe ohun tí a gbọdọ̀ fi ojú rénà. Ó jẹ́ ìpìlẹ̀ fún ìdílé tí ó dúró re nínú ayé àìwà bí Ọlọ́run yìí. Lórúkọ Ọlọ́run ni à ń wo ẹ̀kọ́ yìí lẹ́ẹ̀kan sí, tí a dẹ̀ ń pe gbogbo ìdílé ọmọ Ọlọ́run àti ìdílé gbogbo àwọn tó ń gbọ́ wa lónìí wípé ọ̀rọ̀ pàtàkì ni Ọlọ́run rán sí wa lónìí. Ìgbà mélòó ni ìdílé yín ń gbàdúrà? Bó ti wù kẹ́ ẹ bízì tó, kí ẹ máa sáré oko, sáré odò tó, ǹjẹ́ ẹ máa ń fi àyè lẹ̀ láti parapọ̀ bóyá lálẹ́ ni o tàbí lówùúrọ̀ gẹ́gẹ́ bí ìdílé láti ké pe Ọlọ́run? Ó ṣe pàtàkì, nítorí nírú bẹ́ẹ̀ ọmọ á rí ẹ̀kọ́ kọ́ àti iṣẹ́ ńláǹlà àti iṣẹ́ ribiribi tí Ọlọ́run máa ń fi irú pẹpẹ àdúrà bí eléyìí ṣe nínú ìdílé wa. Pẹpẹ àdúrà wa ò ní yẹ̀ lórúkọ Jésù. Pápá wa tìbí òkè, mo máa bẹ̀rẹ̀ ìbéèrè mi látọ̀dọ̀ yín. Ìbéèrè fún ìjíròrò ọ̀sẹ̀ yìí, wọ́n ní láti inú ibi kíkà Ìṣe àwọn Àpọ́stélì tí ẹ bá wa kà yẹn, kí ni o lè sọ pé ó jẹ́ pàtàkì tàbí ìdí tí ó fi yẹ kí ìdílé máa gbàdúrà papọ̀? A rí ìwé àwọn ọba kejì orí kọkàndínlógún ẹsẹ̀ kẹtàdínlógún sí ẹsẹ̀ kọkànlélógún. Ìṣe àwọn Àpọ́stélì orí kejìlá ẹsẹ̀ karùn-ún. Kí lẹ rò pé ó fi yẹ kí ìdílé kí ó máa gbàdúrà papọ̀? Ìdí tó fi ṣe pàtàkì tí ó yẹ kí ìdílé máa gbàdúrà papọ̀ òun ni wípé gẹ́gẹ́ bí ènìyàn nínú ayé yìí, a kò lè ṣàì ní àkókò wàhálà tí ọwọ́ ènìyàn ò sì ní ká. Nípa eléyìí, a ní láti máa fi àdúrà kọ́ ara wa. Tí gbogbo ẹbí bá ti ń gbàdúrà, àdúrà yẹn máa ń ṣẹ́gun ní kíákíá. Tó bá jẹ́ ẹyọ ẹnìkan ló ń gbàdúrà, èṣù máa mú ìrẹ̀wẹ̀sì tàbí àárẹ̀ wá tó lè gbabẹ̀ sùn lọ. Ṣùgbọ́n tó bá ti pọ̀ nínú àdúrà yẹn, àdúrà wọn yẹn á ṣọ̀kan, á sì gbóná, á sì ṣẹ́gun fún wọn ní kíákíá. Ṣé bẹ́ẹ̀ náà ni a rí bí Ọlọ́run ṣe ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, bí a ti rí nínú ìgbé ayé ọba Ísírẹ́lì tí ogun Asíríà dúró tì, tí ó sọ pé òun fẹ́ kọlù, ṣùgbọ́n tó sọ pé Ọlọ́run ẹ̀ ò lè gbà á, ṣùgbọ́n ó mú ọ̀rọ̀ náà tọ́wájú Ọlọ́run lọ ní pẹpẹ àdúrà. Níbẹ̀ ló ti sọ fún Ọlọ́run pé àwọn òrìṣà tí ò gbà wọ́n yẹn, torí pé wọ́n jẹ́ òrìṣà, ṣùgbọ́n mọ̀ pé Ọlọ́run alààyè ni, Ọlọ́run alààyè sì gbà á. Lórúkọ Jésù, ìwọ olùgbọ́ mi, nígbàkigbà tí o bá ń ké pe Ọlọ́run, Ọlọ́run yóò gbà ọ́ tilétilé lórúkọ Jésù. Màmá wa Olóyèdé ẹnu mi àgbò, màmá wa Olóyèdé tí o, mo tọrọ àforíjì. Ní ìbéèrè kejì yẹn, wọ́n ní sọ àwọn ìdí tí ó fi yẹ kí àwọn ìdílé Kìrìsìtẹ́nì máa parapọ̀ gbàdúrà. Kí lẹ rò pé ó ṣe tó fi yẹ kí ìdílé kó parapọ̀ gbàdúrà? Ìwé Lúùkù orí kọkànlélógún ẹsẹ̀ kẹrìndínlógójì ó jẹ́ bí atọ̀nà wa. Éfésù orí kẹfà ẹsẹ̀ kọkànlá wà níbẹ̀. Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ kẹjọ sí ẹsẹ̀ kẹsàn-án náà wà níbẹ̀. Kí lẹ rò pé jẹ́ ohun tó yẹ kí ìdílé onígbàgbọ́ máa gbàdúrà pa? Nínú ìwé Lúùkù yìí, ó jẹ́ kó yé wọn wípé ǹjẹ́ kí a máa ṣọ́nà, kí a sì máa gbàdúrà nígbà gbogbo, kí a bá lè la gbogbo nǹkan wọ̀nyí tí ń bọ̀ wá ìṣe, kí ẹ sì lè dúró níwájú ọmọ ènìyàn. Nígbà tí a bá dúró gẹ́gẹ́ bí ìdílé, tí ogunkógun bá ń bọ̀ wá sí ipasẹ̀ inú ilé tàbí inú ìdílé, ní àdúrà tí a ti gbà síwájú tàbí sí ẹ̀yìn, ó máa ṣiṣẹ́ fún ìtí ó ń bọ̀. Bí lóòótọ́ nínú ìwé orin wa ó ní Kírísítẹ́nì máì tí wá ìsinmi, gbọ́ bí áńgẹ́lì rẹ ti ń wí láàrin ọ̀tá ló wà, máa ṣọ́ra, èṣù á máa dúra múramù, ṣùgbọ́n nípasẹ̀ àdúrà Ọlọ́run á máa ṣẹ́gun fún wa. Ẹ ṣé màmá wa Olóyèdé, nítorí wípé ní gbogbo ìgbà ni èṣù á máa dún ramúramù bíi kìnìún, ṣùgbọ́n kì í ṣe kìnìún, torí pé kò ní rí wa pa jẹ níwọ̀n ìgbà tí a bá jẹ́ ọmọ Ọlọ́run tí a sì ń gbàdúrà láti bà gbogbo iṣẹ́ rẹ̀ àti ète rẹ̀ jẹ́, gẹ́gẹ́ bí ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ kọkànlá yẹn ṣe sọ. Ìbéèrè kẹta, bàbá wa tìbí òkè, wọ́n ní kí ni àwọn àgbékalẹ̀ fún àdúrà àgbáyọrí nínú ìdílé? Àní Kíróníkà kejì orí keje ẹsẹ̀ kẹrìnlá, ìwé wòlíì Àìsáyà orí kejìdínláàádọ́ta ẹsẹ̀ kẹfà, Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìnlá. Kí lẹ rò pé ó jẹ́ àwọn àgbékalẹ̀ fún àdúrà àgbáyọrí nínú ìdílé? Àwọn tó jẹ́ àgbékalẹ̀ àgbáyọrí àdúrà fún ìdílé òun ni wípé nígbàkigbà tí a bá ti fẹ́ wá síwájú Ọlọ́run láti béèrè ohunkóhun, a ní láti máa wá pẹ̀lú ìrẹ̀lẹ̀. Tí a bá wo Kíróníkà
kejì orí keje yẹn ẹsẹ̀ ìkẹrìnlá ó ní bí àwọn ènìyàn mi tí à ń porúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà tí wọ́n bá sì wá ojú mi tí wọ́n bá sì yí padà kúrò nínú ọ̀nà búburú wọn nígbà náà ni èmi ò gbọ́ láti ọ̀run wá èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì èmi ò sì wo ilẹ̀ wọn sàn. So nígbàkigbà tá a bá fẹ́ yọjú níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ìtàn agbowó òde èyí tí a sọ nínú Bíbélì tí ó wora rẹ̀ lókèèrè tí ò tó ẹni tó ń wá síwájú pẹpẹ tó lu ọkàn àyà rẹ̀ pé Olúwa ṣàánú fún mi ó sì rí àánú gbà. Nígbàkigbà tí àwọn bá fẹ́ béèrè ogun ká wá pẹ̀lú ìrẹ̀lẹ̀ ká má ṣe gbéraga ká má ṣe rí ara wa pé mo pé Ọlọ́run ti understand ohun tí wa bá sì ń fẹ́ yẹn kí a béèrè tọ̀wọ̀tọ̀wọ̀ nígbàgbọ́ pé Olúwa ti ṣe. ẹ ṣé bàbá. ìbéèrè mi kẹrin tí ó ká di ìbéèrè ọ̀sẹ̀ yìí má bí màmá wa Olóyèdé, kí ni ìdí tí ó fi dàbí ẹni pé àwọn àdúrà kan kò gbà nínú ìdílé? ọ̀pọ̀lọpọ̀ la sọ pé òun gbàdúrà àdúrà òun gbà, kí lẹ rò pé ó farú nǹkan bẹ́ẹ̀? ẹ ṣé sá. nǹkan tí bó ṣe yé mi sí ni pé ẹ̀ṣẹ̀ á máa fa ìdíwọ́ tàbí ìdènà nínú àdúrà. ní bí tọkọtìyàwó bá wà tí ọkọ bá ń dẹ́ṣẹ̀ tíyàwó ò dẹ̀ mọ̀ ó lè fa ìdíwọ́ tàbí ìdènà nínú ìgbéyàwó tàbí nínú ìdílé. ìkejì ni pé Ọlọ́run á máa ṣe oore fún ẹ̀dá á máa rò pé bóyá ibi ni, nítorí pé àdúrà míì wà tó yẹ pé a máa gbà tí kò dẹ̀ ní wá sí ìmúṣẹ ní àtàrí wípé nǹkan tí Ọlọ́run ò fẹ́ kí ẹnìyẹn ṣe ní àsìkò gbà yẹn ni òun gbèrò láti báyá ní àsìkò gbà yẹn ó ń gbàdúrà fún owó Ọlọ́run ò fún ní owó bọ̀ ní èrò ọkàn tẹ̀ ni pé Ọlọ́run ò gbọ́ àdúrà yẹn ṣùgbọ́n ṣá ní ìgbà yẹn ó lè ní owó yẹn kí ó fi pa ẹ̀mí rẹ̀ kó fi sọ ẹ̀mí rẹ̀ nù. ẹ ṣé màmá wa. ní ìparí gẹ́gẹ́ bí Kristẹni a ní láti máa rántí pé àwọn ìdílé tí ó bá gbàdúrà fà mọ́ra dúró pọ̀ tàbí ṣeré papọ̀, àwọn ìdílé tó bá fà mọ́ra tí wọ́n dúró pọ̀ tí wọ́n ń ṣeré papọ̀ tí wọ́n yóò máa tàn bí ìmọ́lẹ̀ nínú ayé òkùnkùn àti ayé àyídáyidà yìí. ẹnu mi àgò fún ìrònú. ìdílé tí ó bá gbàdúrà papọ̀ yóò ṣẹ́gun papọ̀. nítorí náà fún àkọ́sórí wa ọ̀sẹ̀ yìí a wo ìwé Kólósè orí ìkẹrin ẹsẹ̀ kejì yẹn ẹ jẹ́ ká kà ó. ẹ máa dúró ṣinṣin nínú àdúrà gbígbà kí ẹ sì máa ṣọ́ra sí i nínú rẹ̀ pẹ̀lú ìfẹ́. ẹ ṣé o, èmi ni ọ̀rẹ́ yín tòótọ́ Ọpẹ́ Olúwa Ògúnléyè.